ẹ̀yin tèmi ẹ wo fídíò actor Wálé Akóredé èyí tí gbogbo èèyàn mọ̀ sí Ọ̀kúnnù èyí tó ń ré kọjá lọ ní orí fọ́nrán mi yìí. Tí ẹ bá wo fídíò yìí dáadáa ẹ rí wípé actor Ọ̀kúnnù, ìyàwó wọn àti àwọn ọmọ wọn mẹ́tẹ̀ẹ̀ta òun ló wà nínú fídíò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi. Ṣùgbọ́n ó fẹ́ ká ṣàkíyèsí kan nínú fídíò èyí tó ń ré kọjá lọ yìí. Ẹ rí wípé nígbà tá a bá fi wo fídíò yìí parí, kì í ṣe ọgbọ́n kékeré òní fídíò yìí kọ́ wa. Àjàjà fún ẹ̀yin ọkùnrin abímọmọ́wò, mo fẹ́ kí ẹ máa fi ọ̀rọ̀ Ọ̀kúnnù ẹ máa fi kọ́gbọ́n gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ lórí gbogbo ìgbà tí n bá ti ń ṣe fídíò fún actor Ọ̀kúnnù. Abẹ́ẹ̀rí, fídíò yìí ó jẹ́ ohun ìwúrí, bẹ́ẹ̀ ni tó sì jẹ́ wípé ó jẹ́ kí inú mi ó tún dùn sí Ọ̀kúnnù. Lórí fídíò tí ẹ ń rí yìí, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún Ọ̀kúnnù torí pé kí ni, bàbá dáadáa ni, bẹ́ẹ̀ ni ó dúró fún àwọn ọmọ rẹ̀, bẹ́ẹ̀ sì ni ó dúró fún ìyàwó. Ó sacrifice gbogbo nǹkan tó ní pátápátá fún àwọn ọmọ tó bí yìí àti ìyàwó rẹ̀. Ṣé rí, èmi máa ń sọ wípé nǹkan mẹ́ta tó ṣe pàtàkì tó yẹ kí òbí kó fi lé ọmọ lọ́wọ́ ni wípé kí òbí kó kọ́ ọmọ ní ìlànà Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì ni wípé kí wọ́n kọ́ wọn bí wọ́n ṣe ń hùwà láwùjọ. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé kí wọ́n rán wọn lọ sí ilé ìwé láti lọ wá ìmọ̀. Bẹ́ẹ̀ ni, torí wípé kí ni, ó ṣe pàtàkì, ó ṣe kókó torí ọjọ́ iwájú ni. Ṣé rí, àwọn òbí ìgbà kan ń bọ̀ tó jẹ́ wípé a ní lágbára láti ṣiṣẹ́ bá a ṣe máa ń ṣe látẹ̀yìn. Ṣùgbọ́n àwọn ọmọ tá a bá ti fi gbogbo ọjọ́ ayé wa yìí, tá a bá ti fi gbogbo nǹkan tó yẹ ká fi lé wọn lọ́wọ́, tá a ti kọ́ wọn nílànà bí wọ́n ṣe ń hùwà láwùjọ, wọn ò ní jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa rán wọn wálé sí wa torí pé tí wọ́n bá ń ṣe dáadáa níta, nǹkan rẹ̀ ni wọ́n fi máa rán wọn wá sílé. Ṣùgbọ́n tí wọ́n bá ń hùwà tí ò yẹ kí wọ́n hù láwùjọ, ẹ̀yin náà ti mọ̀, ó ti di dandan wọ́n ó bi wọ́n léèrè pé bí wo ló bí wọn, ilé wo ni wọ́n ti jáde. Tí irú ọ̀rọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ tó bá jọ mọ́ àdúrà, wọ́n ò fi ránṣẹ́ sí àwọn òbí wọn nílé. Ṣùgbọ́n tó bá jọ mọ́ ìdàkejì, wọ́n ò tún fi ránṣẹ́ sí àwọn òbí wọn nílé. Ìdí nìyí tó fi ṣe pàtàkì tí mo fi ní nǹkan àkọ́kọ́ ni wípé ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe ń hùwà láwùjọ. Bẹ́ẹ̀ sì ni ká kọ́ wọn nílànà Ọlọ́run, ká sì fi ká rán wọn lọ sí ilé ìwé láti lọ kọ́ ọgbọ́n àti ìmọ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀yin náà wá wò ó. Gbogbo nǹkan wọ̀nyí òun ni Ọ̀kúnnù tó kọ́ àwọn ọmọ rẹ̀. Ẹ rí wípé èmi ò tí ì rí bí kankan tí àwọn ọmọ actor Ọ̀kúnnù tí bóyá wọ́n ti scandal wọn ti jáde, bóyá gbọ́ pé wọ́n hùwà jàgídíjàgan láwùjọ, àbí wọ́n gbàyàn, àbí wọ́n ti ń mugbó, àbí wọ́n ń hùwà tí ò yẹ kí wọ́n hù láwùjọ. Àti ìgbọ́ o, èmi ò tí ì rí. Bóyá ẹ̀yin ti rí, tẹ́ ẹ bá ti rí, ẹ fi sínú orí comment section. Ẹ̀yin náà wá wò ó, ẹ wo àwọn ọmọ yìí bí wọ́n ṣe wà calm. Tẹ́ ẹ bá ti rí wọn, ẹ ti rí wípé àwọn ọmọ tí wọ́n kọ́ tí wọ́n sì gbẹ̀ ẹ̀kọ́ ni, tí wọ́n jáde nílé rẹ̀ tí òbí gidi èyí tó kọ́. Ẹ wo fídíò tó ń kọjá lọ ní orí fọ́nrán mi, ẹ rí wípé ìyàwó Ọ̀kúnnù àti àwọn ọmọ rẹ̀ yìí ò ní wọ́n lọ fún umrah. Oníkálukú ti mú passport wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí. Canadian passport òun lè rí yìí. Àwọn ọmọ wọn mú tiwọn, ọmọ àkọ́kọ́ mú tiẹ̀, ọmọ ẹ̀kejì mú tiẹ̀, ọmọ ẹ̀kẹta náà òun náà mú tiẹ̀, ìyàwó náà ó mú tiẹ̀. Ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀. Ẹ rí wípé gbogbo àwọn tí wọ́n ti mú passport wọn yìí, ìyàwó àti àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta Canadian passport ni wọ́n mú. Ẹ wá wo n tó ṣẹlẹ̀ sí Ọ̀kúnnù. Abẹ́ẹ̀rí, ẹ rí wípé Ọ̀kúnnù ló mú passport ẹ̀ last. Passport tí Ọ̀kúnnù wá mú ó jẹ́ passport Nàìjíríà. Abẹ́ẹ̀rí, ẹ wá wo nǹkan tí Ọ̀kúnnù sacrifice fún gbogbo àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀. Ohun tó wá tó tọ́ wọn, tó fi àsìkò rẹ̀ lẹ̀, tó kówó rẹ̀ kalẹ̀. Ẹ rí wípé àwọn gangan
wọn ò ní Canadian passport, Nigerian passport òun ló wà lọ́wọ́ wọn. Àbẹ́ẹ̀rí báyìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ẹbí Ọ̀kúnnù àti ìyàwó àtọmọ Umrah ni wọ́n wà báyìí o. Ẹ̀yin náà wò Ọ̀kúnnù sí pẹ̀lú wọn. Nígbà tí Ọ̀kúnnù mú passport ẹ̀, ó wá mú, ó wá ṣèkórí. Tẹ́ ẹ bá wo fídíò yìí dáadáa, rí wípé mẹ́sẹ̀jì tí fídíò yìí èyí tó kárè kìí ṣe kékeré. Mẹ́sẹ̀jì tí wọ́n ń try láti pass nínú fídíò yìí fún àwa tá a bá lọ́gbọ́n, tá a bá nímọ̀, tá a bá lóye, a rí wípé fídíò yìí ó deep gan. Ẹ̀yin tèmi, àbẹ́ẹ̀rí. Ẹ̀yin bàbá tẹ̀ kàn ń pamọ́ kalẹ̀ tẹ̀ tọ́jú ọmọ. Ẹ rántí pé ìgbà kan ń bọ̀ ní lágbára láti ṣiṣẹ́ bó ṣe yẹ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe látẹ̀yìnwá. Tẹ́ ẹ bá tọ́ àwọn ọmọ tẹ́ ẹ bá tọ́ yìí, àwọn ni wọ́n padà wá jẹ́ èrè ọ̀la fún yín, tó jẹ́ wípé gbogbo ìgbà tẹ́ ẹ bá nílò nǹkan kan, àwọn ni wọ́n padà wá jẹ́ ni tó jẹ́ wípé wọ́n mọ̀ fún yín, wọ́n wà láyìíká yín, àwọn ni wọ́n mọ̀ ràn yín lọ́wọ́, àwọn ni wọ́n mọ̀ kẹ́ yín lójú, àwọn ni wọ́n mọ̀ kẹ́ yín nímú. Ìyẹn tẹ́ ẹ bá ṣe dáadáa, tẹ́ ẹ bá tọ́jú wọn, tẹ́ ẹ sì wọ́n débi tí ẹ̀rù ti ní bà wọ́n. Ṣùgbọ́n tẹ́ ẹ bá jẹ́ bàbá abímọ mọ́ wò, ẹ wò èrè kò sí tí ò lérè nílé ayé yìí. Ẹ sì lè gbin àgbàdo kẹ̀lẹ́ fẹ́ kálá. Bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ ẹ bá gbìn báyìí, òun lẹ́ka eléhùn ti di dandan. Ntẹ́ ẹ bá gbìn lórí àwọn ọmọ, ẹ jèrè rẹ̀ nígbà tó bá dọjọ́ alẹ́. Ọmọ tẹ́ ẹ tọ́jú, ẹ má lérò wípé irú ọmọ bẹ́ẹ̀ yóò wá padà wá tọ́jú yín o. Kò ṣeé ṣe o. Ṣé ẹ ti ẹ̀ ráwọn ọmọ ayé ìsìn yìí? Ẹ wò ojú wọn làálẹ̀ báyìí ní kedere. Etí wọn báyìí ó sílẹ̀ ni. Àwọn ọmọ tọ́jọ́ pọ́jọ́ tán bá ti bí wọn báyìí ni wọ́n ti lajú wá láti inú ìyá wọn. Kì í ṣe àwọn ọmọ ayé àtijọ́ tó jẹ́ wípé nígbà tí wọ́n bá bí wọn, wọn ò ní lajú. Ó máa ń tó ọ̀sẹ̀ bíi 2 sí 3 kó tó di wípé ọmọ àròbó lajú ní ayé ìgbà kan. Tó bá tún wá lajú gan kò tó ní rìnà. Ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n ń bí ní ayé òde òní, kedere báyìí ni wọ́n ti lajú lẹ̀ nígbà tí wọ́n bá jáde láti ìdí ìyá wọn. Kí wá lẹ lérò? Ó túmọ̀ sí wípé ojú ti là. Ayé èyí tá a rí ní ayé òde òní kì í ṣe ayé ìgbà kan. Ó gba àwọn ọmọ yìí, wọ́n gbọ́n, àwọn náà ti rìnà. Wọ́n mọ bàbá tó tọ́jú wọn, wọ́n mọ ìyá tó tọ́jú wọn, wọ́n mọ ẹni tó tọ́jú wọn nínú àwọn òbí. Ìdí nìyí tẹ́ fi rí àwọn bàbá mi tó jẹ́ wípé ní ọjọ́ alẹ́ tí wọ́n máa ń ráre káàkiri. Nígbà tó jẹ́ wípé nígbà tí owó wà lọ́wọ́ wọn, nígbà tí wọ́n wà nínú ayé, nígbà tí wọ́n jẹ́ èèyàn, wọn ò fowó tọ́jú àwọn ọmọ. Àwọn obìnrin ni wọ́n ń fowó kó káàkiri, wọ́n ń ṣe afẹ́ ayé káàkiri. Ẹ ti gbàgbé wípé nígbà tó bá dọjọ́ alẹ́, àwọn obìnrin tẹ́ ń kó káàkiri yìí ẹ̀ mọ̀ lérí wọn. Àwọn ọmọ tẹ́ tọ́jú yìí, àwọn lẹ́wàá padà rí. Tẹ́ ẹ bá sì tọ́jú wọn náà, irú ẹ̀yin ọkùnrin bẹ́ẹ̀, ẹ máa ń ráre gbẹ̀yìn ayé yín ni. Irú yín lẹ́wàá máa pariwo káàkiri lórí ayélujára. Mo bímọ wọn ò tọ́jú mi. Ẹ máa kékiri. Níbo lẹ wà nígbà tí ìyá àwọn ọmọ yìí ti ń tọ́jú wọn? Àbí tẹ́nìkan ń bá yín tọ́jú àwọn ọmọ yìí? Ẹ wá lérò wípé àwọn ọmọ yìí ò fi ẹni tó tọ́jú wọn kalẹ̀. Wọ́n máa gbọ́ ti yín. Kò ṣeé ṣe. Òwe ayé àtijọ́ ni wípé ọmọ ò wá bàbá rẹ̀. Ẹ má tanra yín jẹ o. Tó bá ṣe pé eléyìí lẹ jókòó tì tẹ́ ń rò, kò ṣẹlẹ̀ mọ́ láyé òde òní. Àwọn ọmọ mọ ẹni tó tọ́jú wọn. Ẹ̀yin tèmi, kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí fídíò yìí? Gbogbo ohun tí ẹ bá rò, ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Ire o.